ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà yìí mà ti há o wọ́n ti jù ú sẹ́wọ̀n nílùú amẹ́ríkà. ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan ọ̀gbẹ́ni ọmọyọmọ christopher ẹni 50 ọdún mà ní òun ni adájọ́ ilé-ẹjọ́ gíga kan onídàájọ́ Jennifer P. Wilson òun ló mọ̀ sọ sẹ́wọ̀n nílùú Pennsylvania lórílẹ̀-èdè amẹ́ríkà fún ẹ̀sùn ìwà ọ̀daràn tó mọ̀ wù ní orílẹ̀-èdè náà. àwọn oníròyìn gbọ́ pé ọjọ́bọ̀ Thursday ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún yìí òun ni adájọ́ yìí mà jù ú sẹ́wọ̀n 100 oṣù tí wọ́n yẹ tó sọ pé kó san mílíọ̀nù $22 padà sápò ìjọba ilẹ̀ náà kó tó di pé ó máa jáde lọ́gbà ẹ̀wọ̀n tí wọ́n jù sí o. agbẹjọ́rò ìjọba amẹ́ríkà ọ̀gbẹ́ni Gerald M. Karam tó fojú olùjẹ́jọ́ balẹ̀ ẹjọ́ o òun mọ̀ sọ fádájọ́ pé láti ọdún 2013 ni Okoro ti ń gbé lórílẹ̀‐èdè amẹ́ríkà tíjọba sì tún fún níwèé ìgbélùú láti dọmọ onílù o ṣùgbọ́n tó jẹ́ pé iṣẹ́ jìbìtì lílù àti yahoo ló máa ń ṣe pẹ̀lú àwọn rere kan tí wọ́n ń gbé ní orílẹ̀-èdè Canada báyìí. láàrin ọdún 2006 sí 2010 òun ló fi lu àwọn aráàlú náà ní jìbìtì owó ńlá nípasẹ̀ pé àpárọ̀ gbowó lọ́wọ́ wọn pé òun máa bá wọn gbowó táwọn ẹbí wọn kan tí wọ́n kó sínú báǹkì lórílẹ̀-èdè Amẹ́ríkà jáde lẹ́yìn táwọn yẹn bá sì fowó ránṣẹ́ sí tán òun ni yóò bá kọjú wọn sórun alẹ́. wọ́n ní yàtọ̀ sí eléyìí o àfúrásì ọ̀daràn náà ó máa tún lo ẹ̀rọ kọ̀ǹpútà láti fi ṣe yahoo fáwọn òyìnbó ní orílẹ̀-èdè náà. oríṣi ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wọ́n fi kàn án nígbà tó máa ṣe ìdájọ́ rẹ̀. adájọ́ wá pàṣẹ pé kí Okoro lọ sẹ́wọ̀n 100 oṣù nínú ọgbà ẹ̀wọ̀n pẹ̀lú iṣẹ́ àṣekára o lọ́gbà ẹ̀wọ̀n tí wọ́n bá jù ú sí o. Àdúàgbàolúwatóyìn lóníròyìn yìí ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.